ó mà ṣe o, ọ̀rọ̀ di bó ló yá mi lákòókò táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọra wọn nílé ẹ̀kọ́ Ọ̀ṣun State College of Technology Ẹ̀sà Òkè. Èèyàn méjì dágbére fáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé Ọ̀ṣun State College of Technology ló bẹ̀rẹ̀ sí ní gbóná girigiri o láti ọjọ́ 22 tí í ṣe ọjọ́ ajé oṣù kẹsàn-án ọdún yìí, nígbà tí ó sì fi di ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ 23, ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí ní sa àsálà fẹ́mi wọn nígbà táwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń dọdẹ ara wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn takòtakò lójú pópónà lọ́sàn-án gan. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé arákùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Taoreed tó ṣẹ̀ṣẹ̀ wá gba lẹ́tà láti lọ sìnrú ìlú eléyìí tá a mọ̀ sí call-up letter, ó ní ìbọn bà lójijì o tó sì múdi lọlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sàsálà fẹ́mi ara wọn nígbà táwọn tó súnmọ́ gbé dìgbàdìgbà wọ́n rí pé ó ti dágbére fáyé. Ìròyìn tẹ̀síwájú pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣèdánwò lọ́wọ́ ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nínú inú fu àyàfu pẹ̀lú ìró ìbọn eléyìí tó ń dún. Àwọn akẹ́kọ̀ọ́ tán bá akọ̀ròyìn H+ sọ̀rọ̀ fìdí ìròyìn ọ̀hún múlẹ̀, kódà nínú ìbẹ̀rùbojo ó ní wọ́n ti ń bá akọ̀ròyìn sọ̀rọ̀. Wọ́n ní àdá, ìbọn àtàwọn oríṣiríṣi ìjà míì òun làwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ̀rẹ̀ sí ní kó káàkiri tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ sì ń diwọ́ mọ́re. Nígbà tí akọ̀ròyìn kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, lẹ́ni tó jẹ́ agbẹnusọ fún ilé ọlọ́pàá ọ̀hún DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí ó fìdí ìròyìn múlẹ̀. Ó ní lóòótọ́ lódodo ó ní ìjà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wáyé nílùú Ẹ̀sà Òkè lágbègbè ilé ẹ̀kọ́ ọ̀hún. Ó ní èèyàn méjì ló dágbére fáyé o, kì í ṣẹnìkan. Ó ní arákùnrin kan kú ní fọnáfọnṣu lákòókò tíjà àbá ọ̀hún ṣẹlẹ̀, nígbà tí ẹnìkan sì dágbére fáyé lẹ́yìn tí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn.